wọ́n sọ̀rọ̀ pé a fẹ́ gbádùn obìnrin tá a fẹ́ láya ọ̀nà kan ní ká yàn án lálẹ́ ọ̀nà kejì ní ká lọlé aṣẹ́wó ká sì sanwó níjọ́ mi ó lè jásí pé kàn wọ́n jọ gbéra wọn méjì mú tí àná ẹ̀ ní. ìyẹn kan wá sọ fún wa pé ìyẹn ń bẹ nínú Islam ànábì ọ̀tọ̀ráìsì rẹ̀ tẹ́lẹ̀ Kùránì legalize rẹ̀ tẹ́lẹ̀ ànábì wá padà kọ́ mọ́lọ̀ lẹ́nu ọlọ́run in tó legalize yóò dá. sọ̀rọ̀ wá rí mut'atun nisa ìgbádùn obìnrin kákọ̀ gbádùn ẹ̀ ká mẹ́fẹ́ láya ká gbé lọ́ọ̀bì kan ẹ̀ ń sọ fáwọn èèyàn pé èèyàn lè gbóbìnrin lọ ọ̀sẹ̀ kan lẹ́yìn ọ̀sẹ̀ kan kó túlẹ̀ kó máa lọ èèyàn lè gbóbìnrin oṣù kan nítorí wọ́n pè ní mutí àníyàn o ìgbà téèyàn gbé obìnrin ìyàn pé àwọn sáìtì kan ń bẹ tí wọ́n bá fẹ́ gbóbìnrin ẹ̀sọ́ kan ń bẹ tó lóye bó ti sanwó tí wọ́n ti legalize ẹ̀ tí ò sẹ́nìkan tí ó mú yàn sí. wà ní ká olùmọ́ra لأجل محدودة òun náà ni kéèyàn fẹ́ obìnrin lásìkò tẹ́ ẹjọ́ pàlà ẹjọ́ ṣàdéhùn wípé àájọ fẹ́ra wa ọ̀sẹ̀ méjì àájọ fẹ́ra wa oṣù kan àájọ fẹ́ra wa oṣù mẹ́ta thumma ikhla'i sabilaha lọ́jọ́ ní bá ti pé ó sì máa ṣe kí ni ó máa lọ. qawluhu ta'ala òun náà ni ọ̀rọ̀ Ọlọ́run tó sọ fún wa pé la junaha alaykum idha tallaqtum kò sí ní tó gbọ́dọ̀ kọ̀ fún yín idha tallaqtumun nisa nígbà tẹ́ ẹ bá fẹ́ kọ obìnrin lẹ̀ ma lam tamassuhunna àyà eléyìí tí mò ń kó tì lọ́wọ́ yìí ẹ lọ́ wo nu Suratul Baqara 236 àwọn àyà tí wọ́n lọ́ mọ́rẹ́ tí wọ́n sì tú fún wa lọ́nà tí ò dáa tí wọ́n sì fi dà láàkàyè wa rú láti máa gbé ọlá fún àdìsù yìí pé àdìsù pa Kùránì rẹ Ọlọ́run legalize ká máa ṣe àgbèrè àdìsù ló wá ṣe kíni ló wá pa ìṣàgbèrè yẹn rẹ wọn á pè ní zawajul mut'a o lè gbádùn obìnrin ní fọ́sẹ̀ kan o lè gbádùn rẹ̀ fún wákàtí kan o lè gbádùn rẹ̀ fọ́sẹ̀ méjì bẹ́tẹ̀ọ̀húnà ẹ máa ṣàǹfààní fún ìṣàǹfààní pé ẹ tọ́jú rẹ̀ ẹ fún un lówó ẹ má fi di pa ẹ má fi yà jẹ ìdálù Kùránì sọ̀rọ̀ náà bá sọ di pé Kùránì ní kó mọ̀ iná mọ̀ kó mọ̀ gbádùn rẹ̀ inna lillahi. wọ́n wá lù sí pé mẹ́tẹ̀ọ̀húnà Ọlọ́run sọ yìí pé ẹ tọ́jú ẹ̀ àǹfààní tó bá tọ́ sí ẹ fún lára àtọ́jú tí yẹn bá lọ ka àyà mi ẹ̀rí pálípà sọ pé wal mutallaqat èyí tá a bá fẹ́ kọ̀ níyàwó mata' bil ma'ruf ẹ tọ́jú ẹ̀ lọ́nà tó dá ẹ tọ́jú haqqan 'ala al muttaqin ẹ̀tọ́ ní fẹ́ni tó bá níbẹ̀rù Ọlọ́run má torí pé mo fẹ́ kọ́ ọ wá ní fọlọ́njẹ torí pé ó gbọ́dọ̀ ṣe àìdá ẹ súnmọ́ra yín o ẹ súnmọ́ra yín ọdún náà níwọ̀n bá bó ṣe mọ́ yẹn náà làgọ́ àmì sọ́kùn askinuhunna min haythu sakantum mata'an bil ma'ruf nítọ́jú tí yóò ṣe àǹfààní fún bil ma'ruf lọ́nà tó dá. ẹ̀rí pé níbòmí Ọlọ́run ọba sọ pé irú obìnrin bẹ́ẹ̀ tó bá tiẹ̀ já sí pé èèyàn ti san owó ìsabẹ́dẹ̀tọ́ tí wọ́n ń pè ní dáórì yóò ń dá àdájì fún kó o gbàdájì padà nígbà tẹ́ ẹ̀ ti ṣe kínní tẹ́ ẹ̀ ti fẹ́ra yín mọ́ téèyàn ó fi mọ̀ yí pé kì í ṣe pọ́lọ́run sọ yí pé ẹ lè bá a sùn kò sí àyà mú tí àánú Al-Qur'ani rárá ẹ wá bá mi béèrè pé èwo làwọn àfáà súnà wá parẹ́ tí wọ́n wá mú àdìsù tí wọ́n fi parẹ́ pé kò sí mú tí àmọ́ kò sí àyà mú tí àánú Al-Qur'ani rárá ẹ wá bá mi béèrè pé èwo làwọn àfáà súnà wá parẹ́ tí wọ́n wá mú àdìsù tí wọ́n fi parẹ́ pé kò sí mú tí àmọ́